ajá OPC tí sọmọlẹ́yìn ààrẹ Gani Adams mo fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ jẹ́ kí fídíò mi ó dọ́dọ̀ ẹ̀. èmi ò mọ bí mo ti pàdé bàbá ẹlẹ́nu rúnrún yìí, arákùnrin ẹlẹ́nu rúnrún yìí. njó náà ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ààrẹ Gani Adams. odò tó bá torí ẹni kún kò lè gbé ni lọ. ta ni ẹ́ nínú OPC? ta ni ẹ́? mẹ́sẹ́ńjà lásán lásán. ìgbà tí OPC fi bẹ̀rẹ̀ tí wọ́n ti ń dàgbòrò orú gan ń bo ló wà tó ló fẹ́ gbìjà ààrẹ Gani Adams? àbí ń gbà àwọn Yorùbá Nation fi dìde tí ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀? ṣebí lórí ààrẹ Gani Adams yìí ni mo fi gba èébú tépétépé. ń bo la kúrì rẹ wà? ìwọ bàbá oníbẹ̀ lẹ́nu yìí, ìwọ bàbá onítọ́ funfun lẹ́nu yìí, ìwọ bàbá oníwárápá yìí, arákùnrin yìí oníwárápá. ẹ dákun ṣe ń gbọ́hùn mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ìwọ wá ń rán ni sí èmi, ó tún dárúkọ mi oníyà kàsẹ́ẹ̀tì, onídìí rúnrún, bálábẹ́ rúnrún sí ló tiẹ̀ pé ni. ààrẹ Gani Adams tó jẹ́ ọ̀gá rẹ̀ wàláì kìí ṣe choice mi rárá. bí mo ṣe darúgbó yìí kìí ṣe choice mi, dépò wọ oníwárápá. ta ni ẹ́ ìwọ arákùnrin? bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ tí mo fi respect pé kó o jáwọ́ lọ́rọ̀ Sunday tí ìbá ṣe pé ló ní nǹkan míì nù. mi ò mọ̀ pé oníwárápá olòṣì kan ni ẹ́, onítọ́ funfun oníbẹ̀ lẹ́nu. ìwọ ń sọ fún èmi, mi ò bú ẹ, mi ò ṣá ẹ, mi ò bú ọ lé ṣó ti rábẹ́ mi rí ni? àbí ààrẹ Gani Adams ṣó lóun ti bá mi sùn rí ni? ìlú èbó yìí ó mojú bí tí ń yà sí. ààrẹ mọnú àwọn ẹni tí ń yà sí náà. ó mọ bẹ́ẹ̀ àwọn ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn gan oúnjẹ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ni wọ́n ń gbé fún un, tó jẹ́ pé lẹ́yìn ara tèmi èrè tí Gani Adams ń jẹ tí ó mọ̀ lára tèmi ó pọ̀. dépò wọ onítọ́ funfun yìí wọ́n ti mú ẹ jáde rí jọ lọ béèrè lọ́dọ̀ PA ọ̀gá ẹ nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation fi ṣẹlẹ̀. ṣé ká na Sunday pamọ́ fún yín ni? nítorí kálukú bá ṣe ní ká sọ náà. òun la jáde tá à ń sọ. ṣé Sunday gbowó fún mi ni àṣàwọ̀ náà ó ní wọ́n ti gbowó fún wa? ń bo wọ́n ti gbowó fún mi. ààrẹ Gani Adams tó bá fúnyàn lówó yóò tún fẹ́ mọ kọ̀máǹdì ni wípé báyìí ni kò sọ báyìí ni kò sọ kó máa yé òun gangan ààrẹ Gani Adams. odò tó bá sojú èèyàn kún kò lè gbé èèyàn lọ. níbo ló wà ń gbà ààrẹ Gani Adams tó fi ṣe bí Sunday kiri nígbà yẹn? oníkálukú náà ní táìmù ẹ̀ ni. ààrẹ Gani Adams ó ti dọ̀gá nìyẹn, kódà bí ìjọba ò bá pè é kó fa àwọn ọmọlẹ́yìn rẹ̀ mọ́dọ̀ ni, kó ní ẹ wá o ẹ jẹ́ ká gbéjà sílẹ̀ ká mọ̀ tá a máa ṣe bá tiẹ̀ rí nǹkan kan ni. ṣọpọlọ yín ò sọ fún yín ni? àbí làákàyè yín ò sọ fún yín tí ìbá ṣe pé ní ìlara òṣì ó fẹ́ gba glory nínú ọ̀rọ̀ tó sọ ló jẹ́ mọ́ sọ báyìí o. mi ò fọ́fẹ́ níbọ̀dì ǹjọ́ gbọ́ mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ dáradára nítorí ààrẹ Gani Adams. mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ àwọn Yorùbá Nation torí ààrẹ Gani Adams. à ń bú Sunday ní nígbà náà wípé kí ló dé tí ò fi súnmọ́ ọ̀gá ẹ̀ ní gbogbo táìmù yẹn. àfìgbà tó ààrẹ Gani Adams jáde tó ní kó mọ̀ bú àwọn lọ́balọ́ba. ẹ lọ gbé fídíò yẹn jáde àbí ká bá yín gbé jáde ni. mi ò rárá bú sí i. ayọ́ga ẹ ìwọ olórí burúkú àbúrò rẹ̀ ń kọ́lé òǹjì ìṣó olòṣì aṣọ funfun lèkélèké lákàn máa rí lọ́rùn yín káàkiri lẹ́lẹ̀. lọ́pọ̀lọpọ̀ ọpọlọ kankan ìjọba lẹ́ẹ̀kanra máa àtàwọn
àwọn lọ́balọ́ba kò wá sí ọpọlọ tẹ́ ẹ lè fi báwọn ọmọ yín ṣe ní ọpọlọ tẹ́ ẹ lè fi báwọn ọmọ yín ṣe àbórí ọkùnrin ìburú lọ́rùn ẹ̀ ni tó fi fẹ́ máa wíyọ́ sí abẹ́ tèmi. Gani Adams gan pàpà wà láyà àwọn ẹni tó ń bá sùn nílùú èbó wọn ò tó bẹ́ẹ̀ pẹ̀lú mi ní èjì tí mo wà yìí. Ẹ yọ tàtíkè kúrò, mi ò kàtíkè, mi ò ṣe kan. Tí n bá yọ̀gò ojú mi ò fọ́ lójú njọgbọ́ mi ò fọ́ lójú bẹ́ẹ̀ dẹ̀ ni mi ò rọ́ lápá. Mo dùn ún rí gan. Gani Adams kì í ṣe choice mi ń gbọ́ wá Ṣàngó Òde gan kì í ṣe choice mi rárá. Gbogbo wìtìwìtì tó ṣe nígbà yẹn nígbà tó náà fi wà gẹ́gẹ́ bíi Sunday mo mọ̀ délédélé ni bílẹ̀rì ọ̀rẹ́ rẹ̀ tó kú Hamburg. Kí ni tó gbé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó kú Hamburg? Ìyàwó ẹni yẹn sọ padà orí ẹni yẹn. Gani Adams láhùn gan so fẹ́ kí n bọ yàkàyàkà ẹ̀ ni. Mi ò fẹ́ rú ẹ̀ nítorí àwọn èèyàn ti pè mí púpọ̀. Wọ́n pè mí púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn pé kí n jọ kí n má wulẹ̀ sọ̀rọ̀ jù. Kí ló dé? Ó ń wá ẹyin Sunday, ó ń wá glory ni kò ṣe ní mọ̀ wá glory. Ńgbà rẹ̀ Gani Adams fi ń wá glory ó mọrú tó ṣe ni. Ní Bariga nígbàjà àwọn Haúsá kí ló kàjà àwọn Haúsá pẹ̀lú OPC ńgbà yẹn? Mo bí ọ léèrè sojú wa ni ó jẹ́ ń sọ bó ṣe bẹ̀rẹ̀ fún ẹni. Àbórí ọkùnrin yìí ò pé ẹ bá ń jẹ́ kíkiní yìí ó dọ́dọ̀ rẹ̀ lọ bí PA Gani Adams léèrè irú gbogbo ńgbà tí wàhálà fi ṣẹlẹ̀ bó ṣe ń jù sí mi lèmi náà ń jù sí pé kó lo nǹkan báyìí kó lo nǹkan báyìí kò ní sí problem. Mo béèrè èmi ni wọ́n wá fẹ́ fi ta yín orí ẹ̀ ti burú bí wèrè tí ń léegun ìwọ arákùnrin. Bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ mo ní kó fi Sunday Igboho lẹ̀. Sunday Igboho lè ṣe bó ṣe wù ú ó náà wá glory tiẹ̀. Mi ò mọ Sunday rí bí léèrè tí Sunday ò bá sọ iye owó tó bá gbé fún mi ọmọ àlè ni. Tí Gani Adams ò bá sọ iye owó tó gbé fún mi tó bá gbé fún mi nígbà tí mo fi ń gbè lẹ́yìn rẹ̀ àbúrò mi ń ṣẹ́ ni. Ọmọ àlè ni wọ́n tí àwọn bá sọ iye owó tán bá fún mi. Ìwọ olórí burúkú yìí ẹ̀yin lẹ máa ń ráràbù fún yan. Tinubu ní bá ṣiṣẹ́ ìgbà wo ní bá ṣiṣẹ́ wọ́n ti gbé owó fún ni. Tinubu ṣé kìí ṣe Yorùbá rẹ̀ ni ẹ̀dẹ̀ lẹ́yìn jagun fúnlẹ̀ Yorùbá kò ní yí ọ́ ìwọ lòṣì. Èmi ò mọ̀ bẹ̀rù anything ọmọ jagunjagun lèmi náà. Tí ààrẹ Gani Adams ibi tó ti ṣẹ̀ wá nílẹ̀ tápá ibẹ̀ lèmi náà ti ṣẹ̀ wá. Ogun ló gbé èmi náà dọmọ Yorùbá. Ogun táwọn bàbá ńlá kú tiwa gan jà tájọ bá àwọn Aláàfin Ọ̀yọ́ tájọ bá wọn jà ibi táwọn bàbá tiwa mogun jáde wọ́n yẹra kán má tà wọ́n mẹ́rú ni. Tí ò bá sọ́lá àwọn bàbá tiwa àwọn bàbá ńlá kú wa wọ́n ń súnlé iná ń pè ní jagunjagun wọ́n ń súnlé. Láàrin ọdún kan àwọn bàbá wa wọ́n lè má fojú rí bàbá wọn fújọ́ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan. Ìyàwó wọn sì wà ńlé òbò lẹ́yìn ńlé kiri orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ ṣẹ́ ìlú èbó wọn ní kẹ́ wá sọ́lẹ̀ Yorùbá ni. Mo bí ó fẹ́ mẹ́tì ààrẹ Gani Adams gbọ́rọ̀ o wàláì ọpẹ́lọpẹ́ àwọn èèyàn wọ́n mọ̀ mí o wọ́n mọ̀ mí gidi. Mi ò kì í ṣe ẹni tán fi owó bribe mi ò lówó lọ́wọ́ but mo mind myself. Màá dẹ̀ tún fẹ́ jọ ìwọ kìíní akúrí oníwárápá lẹ́nu yìí ìwọ ọkùnrin ajá OPC máa fẹjọ́ ẹ̀sùn Alhaji Mako ní Hamburg. Ẹni tó bá mọ̀ ẹ́ láti bá sọ̀rọ̀ tààrẹ Gani Adams ò bá rí ẹ nígbà tó fi jáde tó ń sọ̀sọ́kúsọ. Àwọn lè má mọ̀ mí o wọn ò mọ̀ mí dájú. Ó ti onígi lẹ́yìn ọgbà ààrẹ Gani Adams láyé ìgbà tó fi ń jẹ́ Gani Adams kì í ṣe ní ìsìn tó ti dọ̀yanú gbà. Bàbá ọmọ fọ yẹn
ikú tó kú kò sẹ́yìn gbogbo wàhálà lórí ọ̀rọ̀ Gani Adams náà. Ṣé Gani Adams ó padà yé àwọn ọmọ rẹ̀ ni? Èmi tí mo sponsor ọmọ rẹ̀ kan lọ sí yunifásitì ni kò wẹ́yìn wọn wò mọ́. Mo bí ọ léèrè, gbogbo àwọn ẹni ṣe lóore kò wẹ́yìn wọn wò mọ́. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù, máa pìtàn bọ́bẹ̀ ṣe kún bọ́bẹ̀ ṣe pa, máa pìtàn ẹ̀ fún ẹ. Ǹjọ́ gbọ́ kí ni ń ṣe ẹ́? OPC kódà bọ́ bá ń pè wọ́n ní jàgídíjàgan, ọmọ jagunjagun jàgídíjàgan náà la mọ̀ wọ́n sí. Yes, Sunday ń janu ni mi ò gbéṣẹ́ rán Sunday, mi ò sì gbè lẹ́yìn rẹ̀. Ó mọ̀, lọ béèrè lọ́wọ́ Wisdom. Ntí mo bá Sunday pò lórí nẹ́ẹ̀tì kì í ṣe kékeré. Béèrè lọ́wọ́ Wisdom, ọlọ́dẹ paná ẹ̀. Ó wá ń ṣe dáadáa ní ìsìnṣe kákẹ́yìn sí ni. Èmi ò ń ṣerú ìyá bẹ́ẹ̀ o. Mi ò ń ṣerú ìyá bẹ́ẹ̀. Gani Adams kò ní owó mi lọ́wọ́ tó máa fún mi tí máa fi sọ̀rọ̀ tí máa dojúkọ Sunday láti bú. Rárá, màá bá ààrẹ Gani Adams tẹ́ díẹ̀, ṣùgbọ́n wọ aláìníláàkáyè òpònú ó ń bá ààrẹ rìn káti ẹ̀ wá lójú ààrẹ lọ toró lórí burúkú rẹ̀ bóyá ọmọdé ni ẹ́ tó gbóbi ilẹ̀ Gálílì. Kó o mọ́ lè pe ààrẹ jókòó. Ààrẹ o, ọ̀rọ̀ ọjà kan lélẹ́yìí o. Lóòótọ́ ìjọba ò tí ì fún ní go ahead, àwọn lọ́balọ́ba ò sì sọ go ahead. Ẹ ti kọ lẹ́tà, ẹ ti ṣe gbogbo ẹ̀wọ̀n ò dá yín lò. Ẹ jẹ́ kí Sunday ó mọ bá wa falẹ̀ ya báyẹn náà lọ títí o, ṣùgbọ́n àdúrà ni ẹ jẹ́ àfihàn létí, ẹ lè ràn lọ́wọ́. Àdúrà ni ẹ jẹ́ àfihàn lọ́wọ́. Òpònú ẹ ó mọ̀ yẹn sọ àfi kó o bú èbú kó o máa ṣe pé kò ní yí ọ. O tún múrú ọmọ kékeré mi ò gbìjà ẹ, yóò da ẹ ló neat. Ó fẹ́ fetí ààrẹ Gani Adams gbọ́rọ̀ ni mo dẹ̀ ti ìwọ̀nba yẹn mo ṣẹ́kù. Gani Adams kì í ṣe tẹ́ẹ̀sì mi rárá bí mo ṣe darúgbó yìí. Ọlọ́run kó gbé owó lọ́wọ́ báyìí, máa gbowó ọwọ́ rẹ̀ ni màá taari ẹ̀ síta. Bẹ́ẹ̀ ni má fi yẹn proud orí burúkú sí mi. Ìsọ̀rọ̀ sí ni ìsọ̀rọ̀ ní gbèsè. Ǹjẹ́ o ti gbọ́? Ibì kan náà ti bí wa. Omi agídí kan náà ti jọ làwọn bàbá ńlá kú wá jọ mu pẹ̀lú Gani Adams. Ìgbà Gani Adams ó gba Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Àwa wọ́n bí wa mọ́nú ẹ̀ ni. Wọ́n bí àwa mọ́nú ẹ̀ ni. Mo lè fún yín nọ́mbà alẹ́ mi kí n fún yín nọ́mbà ẹbí mi nílùú tí mo ti jáde kó o béèrè iṣẹ́ wo làwọn bàbá ńlá kú wá ṣe títí tí wọ́n fi di èrò ọ̀yàn. Ǹjọ́gbọ́ mi ò fọ́nu lásán torí gbogbo ayé ló ń gbọ́ mi. Àbórí ẹyọ orí kíní burúkú yìí, orí ẹ̀ ti dàrú ò lọ́pọlọ. Ààrẹ Gani Adams bá wọn lọ́pọlọ rin o. Káti ẹ̀ lẹ́ ń sọ pé mo ti kọ̀wé, mo ti ṣe gbà, kán pè yín sẹ́yìn. Ayé ja ọ̀tọ̀. Gbogbo bíjà yìí ṣe jọ bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday kò sẹ́yìn irú wa yìí. Mo béèrè, ó ní pàtẹ́mi náà kó lẹ́ lábẹ́lẹ̀, ẹ lọ béèrè lọ́wọ́ PA yín. Ẹ bá ń sọ fún ajá yín yìí o. Ajá yín yẹn wà láìtàláì. Mo ní ẹ gbà wọn lọ́wọ́ gidi. Wàláì, ẹ má jẹ́ kó sún mi mọ́ yín o. Mi sì fẹ́ káàárín ẹ̀yin àti Sunday kó wá jẹ́ pé for báyìí rárá. Tá a bá ní kò ní wàpọ̀, tẹ́ ẹ lọ wàpọ̀. Ibo ni kọ́pọ̀lọpọ̀ ó fojú sí? Táwọn blogger máa ń sọ tiwọn nítorí pé wọ́n fi ń wérò, ẹ fọpọlọ ṣe náà. Kírú olórí burúkú yìí kó máa ṣépè léèyàn. Èpèrè ò lè mẹ́nìbọ̀dì o. Wàláì máa fa ẹja lórí nẹ́ẹ̀tì. Máa fa ẹja. Ǹjọ́ ti gbọ́, ẹni bá lóun tó bẹ́ẹ̀ kó tẹ́rí sí tí mo sọ ìkórìíran wò. Ẹ fẹ́ fi ọ̀gá yín ṣe ràdàràdà ni. Mo bí ọ léèrè. Èèyàn lòun ò tí ì gbà nǹkan, kò tí ì gbàṣẹ. Ó lè jẹ́ pé bí ó ṣe rí náà nìyẹn. Ó dá ẹni tó wá jáde tó ń ṣe èwo làbúrò máa ní ó ń wá glory ni, ó ń ṣe gbádùn, kó ṣe má wá glory, kò yẹ kí irú ẹ̀ ò jáde lẹ́nu ẹ̀ tó ò bá ponú. Tó ò bá ponú ìwọ àgbàlagbà òṣì. Ó ponú ó pọ̀dà. Ààrẹ Gani Adams ò sì rán oníṣẹ́ tó ń jẹ́ yìí o.
kán tètè sọ fún yín ìgbà tó yẹ kẹ́ ẹ máa ṣètò nǹkan kí gbogbo nǹkan má ṣẹlẹ̀ mẹ́bá ara yín náà ṣe bọ́rọ̀ Mohbad lẹ gbé síwájú tẹ̀ ń sọ mo béèrè jagunjagun la mọ̀ yín sí kí ló kàn yín nínú ọ̀rọ̀ Mohbad àbí ńgbà tí ọ̀rọ̀ Yorùbá Nation délẹ̀ tí àwọn ọmọ rẹ tí wọ́n gbé nẹ́ẹ̀tì tán gbé jáde ẹ lọ wo inú ohun tí mo sọ̀rọ̀ níbẹ̀ mo pè wọlé ń bẹ̀ náà ṣé ká pa Sunday fún yín ni abéèrè ṣé ká ẹni bá ń ṣe nǹkan ẹ lo ọpọlọ nípa kí lọmọ yìí ń ṣe báyìí fún ó tún fi dáàbò bo ààrẹ ni tẹ́ ẹ bá dáàbò bò wàláhì ẹlẹ́dàá rẹ̀ ó jẹ yín yá ó tún fi pọ́n yín lẹ́nì bá bá pe ààrẹ ọ̀nà kakanfò tán bá pe àmọ̀tẹ́kùn tán bá pe ìrú ẹkùn ìkan náà ni ṣùgbọ́n rírú ẹkùn òun ló ń ta firafira káàkiri lẹ́lẹ̀ ó mọ bí ó ṣe ṣe àdúrà yẹn fi ràn án lọ́wọ́ àdúrà ni tó bá gba glory ìdùnnú yín ni kò lè jẹ́ number 1 number 2 ló máa jẹ́ bí 3rd ìwọ òpònú olòṣì wọ́n wá jáde ó fẹ́ máa búyàn fún ààrẹ Gani Adams mo bí ọ léèrè olórí burúkú ẹ ọdún òòṣà tó ló ń lọ ṣe ẹ ti fi kọ́ àwọn ọmọ wálé mo béèrè sọdún òòṣà yín tẹ́ ẹ ṣe yẹn ṣé ẹ fi ń kọ́ ọmọ wálé wọ́n ń jiyàn gbé ẹ̀ ń sọdún ọ̀sẹ̀ ẹ̀ wọ́n ń jígbó ìranù sáàwò bàbá wa akọgun ní London ẹ bá mi fà wọ́n létí o torí mo rí pẹ́yìn náà wọṣọ funfun tẹ́ kó lẹ́kẹ̀ẹ́ sọ́rùn tí mo ní bóyá Nàìjíríà lẹ́wà ẹ wò ojú ọwọ́ báńdíìtì bá tẹ̀ ààrẹ Gani Adams sí ma bí ó ṣe parẹ́ kú òun bẹ́ẹ̀ yẹn o ṣùgbọ́n ẹ̀yin wàláì tàláì ẹ̀ẹ́dá kan mọ́ o ààrẹ gbáwúsá o ó sì gbédè lóríṣiríṣi bí ẹ bá ti ń jíjó wèrè sáwò tẹ́ ẹ kó lẹ́kẹ̀ẹ́ sọ́rùn tẹ̀ lẹ́kẹ̀ẹ́ yẹn gan-an máa ní báńdíìtì máa fi fà yín wọnú gbó ǹjẹ́ ẹ ti gbọ́ aṣọ funfun lékelékeléke ṣẹ́yìn la fẹ́ fi mọ̀ pé àní gbogbo jagunjagun ò gbọ́dọ̀ wọṣọ funfun tẹ́ ẹ tún gbọ́ gbogbo jagunjagun ńgbà àwọn òfin yín jẹ ẹgbẹ́ olórí ajé wọn ò fi yín jẹ olórí ìyálókun kí ló dé jagunjagun la mọ̀ yín sí wàláì ìwọ wá ń bú abẹ́ ọ̀rọ̀ tó gbọ́ lórí abẹ́ tó tiẹ̀ bú yìí tó rántí pé irú abẹ́ bẹ́ẹ̀ ló gbà jáde ìwọ olóṣì bábẹ́ tèmi ṣe rùn yìí bẹ́ẹ̀ ni tìyá rẹ ti ó rùn gidi abẹ́ ìyá rẹ ti dí pẹ̀tà abẹ́ ìyá rẹ ò ṣe é rí òórùn nínú ilé ni ẹ jẹ́ kí kinní yìí ó dọ́dọ̀ rẹ̀ ìwọ kinní burúkú olòṣì olójú parẹ́ kí ló dé kí ni mo sọ kí ló o wá bẹ̀rẹ̀ sí ní ṣépò bẹ̀rẹ̀ sí ní bèèbú ó dẹ̀ fi mí díwọ̀n yálà ìyá ẹ̀ mí ní fi wọ̀n ẹ́ wò bó o ṣe fi wọ̀n mí wò yẹn o mí ní fi wọ̀n ẹ́ wò kò sì sẹ́ni tí ó bú Sunday kó mọ bá ṣe ẹ̀ lọ kó rọra ṣe ni ẹ̀yin ọ̀dẹ̀ yìí Gani Adams máa ti ń ṣe bó bá yá tó ń pẹ̀lú Sunday bá fẹ́ rẹ́pọ̀ nísìn olórí burúkú rẹ̀ ò ní sí ń bẹ̀ ọ̀tọ̀ ni tààrẹ̀ ó máa sọ fún yín ṣó olóògọ̀ ìwọ sì fẹ́ mọ béèbù lórí nẹ́ẹ̀tì orí ẹ̀ ti burú olòṣì àgbà òṣì olòṣì gbogbo kó ti gùn jára lọ onítàn onídìí jìnnà sítan orí fẹ́lẹ́fẹ́lẹ́ agùnmọ́ni yè olòṣì gbogbo èyí tí ìbá fi níyè oko ló gbé sí olòṣì àsòpá máa fẹjọ́ ẹ̀sùn Alhaji Mako ní Hamburg kán bá ń fa ẹ létí ní oúnṣẹ́ ni téèyàn lè wọ̀lọ̀ sí irọ́ o abẹ́ mi tó rùn yẹn tó bá jẹ́ pé ààrẹ Gani Adams ló bá rí ló fi wá sọ bẹ́ẹ̀ fún ẹ wàá ṣàlàyé fún mi kí n tó fi ọ́ lọ́rùn lẹ̀ njó ti gbọ́ wá bá mi sọ fún ọ̀gá rẹ àti wọ́gán kò sí tẹ́sì mi nínú yín bí mo ṣe darúgbó tó yìí wàláì tán bá kó owó lé yín lórí owó yẹn ni máa yọ kúò àbí kíni ṣé ń ṣí ni àbórí yín burú lọ́rùn yín àgbàlódé bágbàdé ṣe dé iná àkúta ṣùgbọ́n mo ní choice kò ní yẹ̀yà láyà ìwọ arákùnrin ìwọ lòṣì olórí burúkú ó lè lọ gbéwò ẹ jáde kó o máa fi ṣe pé o yóò mú ẹ àdàbí tá a bá ron burúkú sí ààrẹ àdàbí tá a bá fìkan kún kan kí ló dé
ẹ jẹ́ kí Sunday Okoko ṣe ti ń ṣe bó ṣe ń ṣe yẹn èèyàn ò gbọ́dọ̀ kú sí lọ́wọ́ ní tèmi adẹ̀ ti fà á létí Fúlàní kankan ò gbọ́dọ̀ kú sí lọ́wọ́ ẹ mú wọn báyẹn fà wọ́n lọ́lọ́pàá ń tán kan fi wọ́n ṣe ẹ sá mú wọn kú ònú igbó ẹ ti ṣe tìyín nìyẹn àwa iná là ń kígbe pé wọ́n fún un ní ìwé kó pàfọ́ọ̀mù ó tún wá ń pàfọ́ọ̀mù níwọ̀nba tiẹ̀ ó ń bá wa fohùn bá wa lé wọn jáde ìwọ olórí burúkú ìwà ní glory ní wá kò ṣe ní mọ̀ wá glory ó fẹ́ kó mọ̀ kàbùkù lọ ní bí bẹ́yìn ṣe fi ààrẹ Gani Adams tẹ́ fi ń jí ó kàbùkù tí wọ́n bá káṣọ wọ̀ sọ́rùn tó kú òlé tó ń ṣe títí wọ́n náà ń ṣe bàràǹdà kiri ó mọ̀ pé iyì ní fún ààrẹ ìwọ wá bọ́ sórí nẹ́ẹ̀tì olóòlọ́rọ̀ sọ wàláì yóò gba glory yẹn yóò tún gbàwé míì kan má jẹ tán kódà yóò jẹ ààrẹ á ní ààrẹ púpọ̀ àló fẹ́ kó bá ààrẹ Gani Adams ni èmi kínní bàbá Tinubu wàláì afẹ́ ní ààrẹ kó pọ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe ààrẹ ẹyọ kan mọ́ èyí tó bá sì lè tí Sunday náà bá fẹ́ ṣe mọ̀nàmọ̀nà ẹyọ dànù kí ló ń ṣe ẹ́ ìwọ jẹ́ kí n gbóhùn sókè fún ẹ kó rí ọ̀sẹ̀ kan fún lọ́rùn wà láyà àyàn ààrẹ mi ta ni ẹ yóò gba oyè lójú ẹ̀mí ẹ tí wọ́n sì jọ ṣe pẹ̀lú ààrẹ Gani Adams ńgbò bá yá ìwọ oníṣọkúsọ lòṣì èmi ni wọ́n ń bú èmi ó tiẹ̀ wo bí mo ṣe rí mi ò lo kírímù rárá mi ò ń ṣẹni tó ń lò àti lò yẹn kọjá àwa fẹ́ lo dúdú wa pẹ̀lú àgbà wa ààrẹ ò lè kódà kò lè ẹ wò ó ṣọ́rẹ́ o ó lè lówó jù mí lọ o ńgbà rẹ fi wà ní young boy kò ń ṣe tẹ́sì mi kó o tún gbọ́ kò ń tún ṣe tẹ́sì mi ìgbà wo ló dénú ṣe APC tó wá dé tó ń sọ̀rọ̀ tó ló ń gbìjà rẹ ẹ̀ta rẹ̀ bá wá jẹ́ Tinubu ṣó lérò pé wọn ò ní bù jù bẹ́ẹ̀ lọ ni mo bí ọ léèrè ọ̀pọ̀lọpọ̀ ò mọ bí kíní sísítẹ́ẹ̀mù yìí ṣe rí tọ́bádẹ̀rẹ́ ni láyé wọn á mọ̀ ìwọ kè bú mọ́lẹ̀ òkè pè mọ́lẹ̀ sọ̀rọ̀ èpè ló kàn yìí ni sọ̀rọ̀ èpè ló kàn ni mo bí ọ léèrè ìwọ oníranu onírasẹ̀ yìí ó wá ń kà nígbà kíní kan tààrẹ bá ń ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá yóò máa ṣe lọ ní ààrẹ làárẹ̀ ó máa jẹ́ tí ò bá fẹ́ gborogún tí ò bá fẹ́ gborogún ó máa ṣe lọ ni Maria ló bí Jésù lóòótọ́ kí ló dé wọ́n ń sinmi ńlé wọ́n ń dóbò jẹ̀ kan lọ jẹ́ sọ fún ẹ ṣùgbọ́n tí yín ńgbẹ́ bá ti mọ̀ gógóró yóò tẹ́ ṣe gbogbo ẹ̀ á máa kígbe à ń ṣòṣà bílẹ̀ à ń ṣe gbà bílẹ̀ níbo ẹ kò lẹ́kẹ̀ sọ́rùn sọ ẹ wọ́sẹ̀ gbogbo ẹ̀ bàbá wa Kọ́gun mo tún pè yín o wàláì bàbá wa Kọ́gun mo sọ fún yín nìyẹn ńjọba tó rí lẹ́kẹ̀ àtàsọ funfun tẹ́ ń káàkiri pẹ̀lú àwọn èèyàn kiri ní Nàìjíríà máa fi Haúsá sọ fún Fúlàní kó wá halẹ̀ mọ́ yín ẹ má wòran tẹ́ ẹ̀ bá ní bá àwọn ajá OPC sọ̀rọ̀ torí ìgbà yẹn màá mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ sọ fọ́rọ̀ ẹ̀yin kó bá àwọn ajá ẹ̀ sọ̀rọ̀ o mi ò ń ṣẹni téèyàn ń ta sí o bí ṣe ń ṣe fọ́tún ni mo ń ṣe sósì o èmi ò nílé kankan o mi ì sì bẹ̀rù anybody mi ì dẹ̀ gbowó lọ́wọ́ anybody ẹbí wọn mi ì gbowó lọ́wọ́ anybody mi ò dẹ̀ tọrọ lẹ́yìn kó tún jàǹfààní nínú àwọn èèyàn mi bẹ́ẹ̀ ni kí ló dé ẹ fa Sunday mọ́ra ẹ jọ̀ọ́ gbogbo èyí tí ń ṣe yìí náà tẹ́ ẹ bá fà á mọ́ra ni tẹ́ ẹ̀ ní jẹ́ káwọn búlọ́gà tàbí ẹnìkan kán kó yín mọ́ kán dàárín yín pọ̀ kẹ́ ẹ máa jà ó dà jẹ́ àgbéjà wa sẹ́gbẹ̀ẹ́ kan ìjà tá à ń jà jẹ́ àgbé sẹ́gbẹ̀ẹ́ kan ńgbà tá a bá halẹ̀ tán tá a ṣe gbogbo ẹ̀ tán ṣé ẹ lè dojúkọ bandit gan ni àti wọ ààrẹ Gani ọ̀hún náà ṣé ẹ lè dojúkọ bandit mo bí yín léèrè àbí tí NEPA bá múná lọ ṣé ẹ lè dúró wà àwọn ọmọ kéékèèké tán dẹ sí wa ni àwọn ọmọ 14-15 tí ojú kẹ́yìn oyún wọn 40 lọ ṣùgbọ́n Bájínátù ọwọ́ wọn ṣẹ́ ẹni ni àwọn ọmọ yẹn ti rọ́gẹ́ẹ̀tì ọ̀rẹ́dì ẹ fà mọ́ra ni ẹ fà Sunday mọ́ra ni ẹ jọ sọ̀rọ̀ kò sí tó kẹ́ anybody láàrin yín pẹ̀lú ẹ̀ àbúrò máa bọ̀
Ààrẹ Gani Adams ẹ̀yin náà nà tán àmọ́ bí tẹ́ ẹ pọ̀ sí. Bàbá Tinubu nìyẹn ṣé bí bàbá wa Ayọ̀ Adébánjọ lẹ̀ ń tẹ̀lé tẹ́lẹ̀ ṣé bí àwọn òbí lẹ̀ ń tẹ̀lé tẹ́lẹ̀. Ọ̀nà dá táwọn Yorùbá ò ní yọnu sí yín yóò ṣe dá kò ṣe dá Yorùbá ni Yorùbá ò mọ̀ jẹ́ ẹ má ti torí owó bara yín jẹ́. Ǹjẹ́ ti gbọ́ ẹ má ti torí owó bara yín jẹ́ ẹ pàfọ́ọ̀mù ẹ jẹ́ káwọn ọmọ yín ó pàfọ́ọ̀mù. OPC gba báyìí ìwé ẹkùn gba báyìí ẹ jọ pàdé nínú igbó kan náà ni. Kí ló dé ìjọba níjọba ọmọ jẹ ìwọ̀nba tọ́lọ́mbà fún yín níbẹ̀ ṣé báwọn èèyàn ní áùsì náà ń gbowó wọ́n ń dà á sápò ẹ̀yin náà ẹgbà tí yín ẹ̀ dà á sápò àbí ta ló ní ẹ fáwọn. Ta ló ní ẹ fáwọn táwọn òpònú ọkùnrin tó ń sọ̀rọ̀ káàkiri tó fẹ́ dàrin yín rútẹ́yìn náà gbà. Ààrẹ Gani Adams ẹ ṣọ́ra o àgbàlagbà ibi àgbàlá bá gbà. A gbọ́dọ̀ máa bá yín níbi kán máa kẹ́ẹ̀kan máa sọ ká ó irọ́ ní pa nǹkan kan ní pa ẹ̀yin gan ti purọ́ rí. Èmi ni mo ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin gan nínú iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn tẹ́ ẹ fi gbàgbé irọ́ wà nínú ẹ̀. Kí lè ṣe ká máa sọ a gbọ́dọ̀ máa tún nǹkan kan lẹ̀. Kí ló dé a mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹbí wo arákùnrin tí ń bá tún gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ tí n bá tún gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ wàláhì tí máa sọ lù ẹ́ mi ní sọ̀rọ̀ sí Ààrẹ Gani Adams but màá máa ju ẹyọ kọ̀ọ̀kan sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan sí wọn kò kàn mí mi ò gbéṣẹ́ rán yàn. Ǹjẹ́ ti gbọ́ ẹ jẹ́ kí Sunday ò ṣe wọ́n bá bó ṣe ní í ṣe kí làwa Yorùbá tó ń fẹ́. A ní ọmọ gbẹ̀bọ̀n ìbọn ò ṣeé ṣe kò níwèé kò ṣe gbá ìsì ń bá wa halẹ̀ káàkiri ní wá glory kó mọ̀ wá glory ẹ̀sìn lẹ fẹ́ kó máa ṣe bíi tiyín ẹ fẹ́ kó máa ṣe ẹ̀sìn bíi ti wàláhì ẹ̀sìn yẹn ò sí lára Ààrẹ Gani Adams ẹ̀yin ọmọlẹ́yìn tẹ́yìn náà ò lọ́pọlọ kẹ́ ẹ pàfọ́ọ̀mù kankan ńlẹ̀ ní ẹ̀sìn yẹn ká kébù kì í ṣe jagunjagun janujanu nìyẹn janujanu nìyẹn òrìṣà lẹ́yìn ń bọ kiri lẹ́lẹ̀ pàtí òrìṣà mo fẹ́ sọdún àṣẹṣe kínní kan àáfàá kan Muhammad kan oníṣẹ̀ṣe kan Jésù kan kí ló dé àgbàdua náà bá dìtì òjì agbádùn náà bá fẹ́ pa wá tán torí máìnì lọ wo Ògbómọ̀ṣọ́ ewo tán ti ń wà láti yẹjọ́ yìí tán wá fẹ́ wà dọ́dọ̀ wa ni wọ́n wá ń pa àwọn èèyàn ni wọ́n ń gbé èèyàn kan fi alọ́rùn lẹ́lẹ̀ kan lọ wa tán ní wà abiyín léèrè ẹ̀yin tẹ́ ẹ̀ sì máa pẹ́ pọ́lítíìsì náà ń ṣe èwo làbùrọ̀ táwa máa kígbe káwọn ọmọ padà kó gbá padà kó kan wá mọ́ àti rí gbogbo ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ sí wa tó bá wù wọ́n kán lọ káwọn ọmọ wa tí ò bá wù wọ́n àgúnlá ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí látòkè délẹ̀ kí arákùnrin bẹnu pẹlẹbẹ bí ẹnu ẹja abojú fétéfété olòṣì alára pẹlẹbẹ olóko gùn ju ara lọ olòṣì ó ń bú abẹ́ ètè kò ní yẹ olòṣì èmi àti bàbá rẹ ṣé bàbá rẹ wò mí ìmọ̀ tí mo lè sọ fún ọmọ tí ń bá tún yí sáwúsá fún ọ wà ríran wò yáàyùnkò wà bọ̀dàm ohun kankan olóòórùn ó dàbọ̀ ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan ni.